Happy birthday to Fisher Yoga. Happy birthday to you. 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 Bọ́lọ́jọ́ bìkan báyọ̀ wọn ò ní inú bẹ́ẹ̀ àwọn táwọn ọlọ́wọ́ ò ní lábẹ́. Sọ fún ọ̀sẹ̀ ìwé ní ọlọ́jọ́ bìkan o. Bọ́lọ́jọ́ bìkan báyọ̀ wọn ò ní inú bẹ́ẹ̀ àwọn táwọn ọlọ́wọ́ ò ní lábẹ́. Àbùsọ̀ ti bẹ̀ pé ìjó ọpẹ́ lórí ẹ̀tọ́ kò jẹ́ ètò àjọ ìwòrán. Ọpẹ́ lórí ẹ̀tọ́ kò jẹ́ ètò àjọ ìwòrán. Ẹ̀ṣẹ́ ẹ̀wá everybody ẹ̀ṣọ́ lọ. Onígbé àdúgbò tí a rí àdúgbò ẹ̀rí àdúgbò lórí ẹ̀ṣọ́ tó pè é lọ lórí àdúgbò ẹ̀dá. Orí àlùkà, orí àlùkà, orí lóde ènìyàn lórí àlùkà. Gbẹdúgbẹ, orí àlùkà, àlàdúgbẹ, àrí àlùkà, kì í ṣe àlàdúgbẹ. Orí àlùkà, òrùka àdúgbò, orí àlùkà, orí ọjọ́ mẹ́lẹ̀ ènìyàn, orí àlùkà ọdún. Orí àlùkà, orí àlùkà, orí àlùkà, orí ọjọ́ mẹ́lẹ̀ ènìyàn, orí àlùkà. Ẹ̀fọ́ àkọ́wọ́ àrí ẹ̀sẹ̀ ìgbọ́gbọ́n sọ́dọ̀ wà fún ẹ̀. Ìṣọ́lá àgbọ̀ ìṣọ́lá rúkà ẹ̀tọ́ ní alábí ayáta alábí ní ìwọ̀n bọ̀rọ̀ ilẹ̀ rúkà ẹ̀yà àtọ̀ ìṣọ́lá àmì ìrúkà ìṣọ́lá ọ̀fẹ́ ayáta alábí ní ìṣọ́lá ìrúkà. Àwọn asọ́ọ̀dì ìyẹ́ máa ń di àdàmọ́sọ́. Èso náà ló dá ìyàtọ̀. Ó dá ẹ̀dùn ara mú. Èyí ó ti lé òun rà. Èso ọ̀la ó ti lé òun rà. Ìyàwó náà yàtọ̀. Àdàlà kò sọ ọ́ nígbà. Èso ọ̀la àyàlà kò sọ ọ́ nígbà. Ìṣọ́lá, 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 ẹlẹ́rú bá yàtọ̀, ẹlẹ́rú sọ òdòdó, ọba kì í tó yà, ọba kì í tó yà. Ọba kì í tó yà òkòṣó, ọba kì í tó yà. Life begins at 40. Oh, now I'm not going to be able to pass around. Life begins at 40. Oh, now I'm not going to be able to pass around. Happy birthday.
pátápátá efu ńlá kan tí òkúnlẹ̀ náà gbàgbà ìṣẹ́fù ìfọwọ́ rẹ̀ mọ̀. Rúkà àtúntò àkọsọ̀bẹ̀ kò fún ó fún lòdì bọ́ọ̀lì ó kú bọ́bọ́. Ẹ bá pè fún àti fún ó fẹ́ ṣe bí ẹni jọra ọ́ lọ́kùn sí wẹ́ ọ̀pẹ̀ nìyẹn fúlù nìyẹn jí wá wẹ́ ojú kú pọ́pọ́ nìyẹn ìyẹn kú ó làwọn àgbàyàrá òbí ara ìyẹn ní gbogbo láì fi ní ìlà ìfọ́tò kì í sọ alájà ní ìwọ́dọ̀ òkú oríire fún ọ̀pọ̀lọpọ̀ bí yìí wọ́n tọ̀ bí nígbà àkọ́nà ọ̀rọ̀ alámi àwọn òsì láyé àfẹ́ wọn àwọn ọmọdé pẹ́ láyé wọn òsì láyé tán alábàdà alábí àfihàn ọ̀hún àbígbẹ́rù kọ́lá ọba dání lórí tó fi ṣá inú àlàáfíà lọ́wọ́ ìrẹ́ ní bá lálàáfíà tọ́lọ́ bá kẹ́ nínú ọtí ṣe ọjọ́ bí ó ẹ̀dùn lọ́wọ́ bá kẹ́ tó bá lálàáfíà tó bá lómìnira tí ò sí ní ìlú ìnira òsì lọ́sọ̀rọ̀tò òsì lọ́gbàrún òsì nílé ìwòsàn òsì láti wọ́n lé ara òní ẹ̀ lòdì ìrántí ó yóò fẹ́ ṣe ọjọ́ bí ogun nílá àgbàgbà àdúgbò ẹ̀ pé fèjìṣọ́lá ayábala ló sọ lóde rógáàtò àfọ́tò ọmọ tí gbà gbà ogun nílá àgbàgbà ọ̀là àgbélójó ọmọ o èèpẹ̀ dàgbà ọmọ o èèpẹ̀ dàgbà o kò sọ́ọ́ ní àná ṣe máa ń fi lé ìṣọ́lá mi wà lò ṣe pọ̀ tí ẹ̀rù káyà tí máa lò ṣe pọ̀ tí lẹ́yìn fọ́tí wà wá ṣe fi ti yàgbá lẹ́yìn fífi wà ṣe sí sí àgbà ọ̀dọ́dún láwọn ọmọbìnrin látẹ̀ ó máa ṣe àwọn ọdún àmì àṣẹ wà ṣe sẹ́gun ọ̀tún yàrá lẹ́yìn 17 bàbá yín á tún ṣe èsì ọlọ́run bá ìjọwọ́ tábà rí 90 a máa dúpẹ́ tábà rí 100 a máa dúpẹ́ orúkọ yàtọ̀ ṣọ́lá àgbàlagbé sọ ní gbogbo mi sí lónìí ìrẹ̀lú.
ṣe bí wá ibo lórí wà lọ́sẹ̀. ọ̀gbẹ́ ibo lọ sí lé lọ́jọ́ jímọ̀ abẹ́jáde fọ́ta bàṣọ abẹ́ aṣọ wíkẹ̀ndì pẹ̀lú yìí ibo lórí wà ọ̀gbẹ́ ẹ̀fọ́ alẹ́ ọ̀gbẹ́. Bàbá fresh nàpá ìbòlérè wà lọ́jọ́ sátọ̀dé abẹ́jáde bọ́ta àwọn ọmọ fún abẹ́wọ́sẹ̀ màjì ìbòlẹ̀ mẹ́tẹ́ gbogbo ìtòsí ẹ̀jẹ̀ ajáde káwọn àbá ìṣeré òkúlé àgbàgàmì àlàbí ọ̀nà ìṣeré lásán àgbàgàmì àti owó làbá kó wà. ọ̀pẹ́. Ẹni ní Sunday kíkọ́ra o, ìbòmíràn wà láàbí ọ̀rẹ́ ìtẹ̀jú ojú fún àpàtì ara òwúrọ̀ lọ́wọ́. Abẹ́jáde jura, báwọn tẹ̀lé ṣe máa sọ nìyẹn. Látọjọ́ ẹnẹ́gbẹ̀ ìjọba ìjùmọ̀ Sátọ̀dé Sunday yàrá rí báàsì gbàtó bá ọ̀nà ọ̀fẹ́. Tí a wọ́n ní nọ́mbà ọmọ ẹgbẹ́ mi lọ́wọ́ alápàlà ọdún ó láwọn tiẹ̀ Samuel captain ó láwọn tó máa fún ní information ẹ̀rọ káà máa sọ tàwọn máníjà àdúrà àbí káà máa sọ tàwọn mídíàmẹ̀ àwọn ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀làwọn tí wọ́n tó máa ń sọ fún àlàyé ìṣeré lọ́la ọjọ́ sọ́dọ̀ òde òkúlé làbàgàmì àlàyé ẹ̀wọ̀n táwọn. Ó lè àgbàgbà àṣẹ̀sọ̀ fún ọgbẹ́ bọ́lá ti pọ̀, ọmọ àgbẹ̀ wa ọgbẹ́. Ẹnu oṣù. Àwọn kan sílẹ̀, káwọn tiẹ̀ ká pé ẹ̀hó. Ẹ̀dùn ìlànà ẹ̀kí ìṣeré ìwé làbàdàbà àṣìjọ́ nígbà máa yí wá lásán àfẹ́jọ́ òfò kálẹ̀ ní jọ́ ọ̀rá lọ ẹgbẹ́ jó lọ. ọ̀rọ̀ gbogbo lórí owó ìrọ̀lójú wá tì ẹ́ láti mọ́ síwájú wọn náwó aláyé ìta òṣàkù tẹ̀wọ́ ọgbẹ́. àwọn tó tẹ̀ aláyé ó máa ti jú òkèlè lọ síwájú eléré náwó òkè káyé fọwọ́ ṣe ń lọ́ba sọ ó dà bẹ́ẹ̀ bọ́t ìta òṣàkù tẹ̀wọ́ òkúlẹ̀ làbàgàmì àlàbí ọ̀rẹ́ náà. Aláàbí àgbẹ̀bá àtẹ̀wọ̀n ẹ̀rọ ká ìyàtọ̀ lórí bàbá ṣe èmi òun sẹ́fẹ̀ èyí tó wá. Àwọn kan ti gba péètì òbí wáyà péléèdì ọjọ́ jíwọ̀n Sátọ̀dé Sunday eré ìjàpá rẹpẹtẹ. Ìwádìí Friday on the 4th of July. Ọjọ́ kẹrin oṣù kejì 2025 aláyé máa wà ní kóòtù ẹ wá bá wọn bẹ̀ ẹ má wà lásán ẹ pé ó dání o. Wọ́n ti sọ láàrín kan nígbà wọn fún mi Sátọ̀dé aláyé tó máa ṣiṣẹ́ lẹ́yìn tẹ́ pé lágbègbè yẹn làbàdàbà sí LTDA fún sáwọn mi ni ó ṣe ọ̀gá ó ṣe ìdí wọn fi kàwé. Ẹ̀sùnjó Macron tí wọ́n yí mọ́ pẹ̀lú àrùn ẹgbẹ́ tó wáyé wá sí ọ̀la ní
gbogbo ìpolówó náà ṣe ẹ̀dá ọ̀làkà máa sì torí ẹni mọ́fì torí kan ló dé aláàfin ọ̀gá ńlá ọ̀la náà ní onílà àgbàgbà fifth of July ọjọ́ sátọ̀dé alábẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ pàkíyọ̀ àjọyọ̀ ọ̀sọ̀rọ̀ tó máa bọ́ àwọn ẹlẹ́ni ọjọ́ ọjọ́ jíwọ̀n àkọ́kọ́ first Friday of the month ọjọ́ jíwọ̀n àkọ́kọ́ jíwọ̀n olóyin jíwọ̀n ìdùnnú jíwọ̀n ayọ̀ jíwọ̀n ìwòkó jíwọ̀n owó jíwọ̀n èrè jíwọ̀n ńlá jíwọ̀n aláfíà jíwọ̀n àgbéga jíwọ̀n lálọ́wọ́ àjẹmọ́ gbogbo alágbára ọlọ́run bá so àgbẹ̀ ní èkó tẹ̀ water correction èkó club ìwé ẹ̀rọ ayé jíwọ̀n àṣẹ ìṣúlẹ̀ èyí mọ́ àwọn ìgbà bá so àwọn ọmọdé tójú wọn kúrẹ́gẹ́ ìṣúlẹ̀ ìpàṣẹ jíwọ̀n àti ní wọn ní kalẹ̀ ọ̀hún. Àwọn bọ́bọ́sì tó sọ̀rọ̀ aláàbí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ní ìṣòro ìjọba tó àti ní wọn ní kalẹ̀ ọ̀hún. Ọ̀rẹ́ wa ọ̀tún náà fi ìsìn bàbá tàbí báwọn kan sọ̀rọ̀ èèmù àti ní wọn ní kalẹ̀ ọ̀hún. Ọ̀rẹ́ ọ̀gá lòun náà ọmọ ní lọ́dún. Ìgbà ìṣòro ìrẹ̀ ọ̀gá wọn. Rúkà yẹ́ tó ní ìṣọ́lá àpọ́tì. Rúkà yẹ́ tó ní ẹ̀dà lábí sọ́ọ́dìkì. Àyàtà lábí adébí sọ́ọ̀dì kìí o, ìṣọ́lá ní rúkà. Oníṣọ́jọ́ yóò. Lẹ́ṣẹ̀ wá ibi Èkó club. Ìṣúlẹ̀ àlàbí olórin alábàáyọ̀ Rúkà yàtọ̀ ìṣọ̀lá. Tí ó bá ṣe ìtọ́ tó máa ṣe rí, èèyàn ní jáṣe mọ́ àlàbí ọlọ́gbọ́n ọlọ́run jí wá. Ìṣọ̀lá ní Rúkà yàtọ̀ ìṣó. Àfọ̀tẹ̀lẹ̀gbọ́. Ogójì ọdún lórí ẹ̀pẹ̀ lórí mímọ́. Ogójì ọdún lórí ẹ̀pẹ̀ lórí mímọ́ àádọ́rẹ́ rígbà. Àgbọ̀nyẹ àwọn tọ́jọ́ bíi Isa Simiti kan náà, Yéètì kan náà, àwọn kan náà, Mínítì kan náà, Ìṣẹ́jú kan náà, Dọ́kítọ̀ kan náà, Nọ́ọ̀sì kan náà jíbẹ́ alábí ẹsẹ̀ ìtọ́jọ́ bíi. Tí wọ́n sí láyé wọn lára ọ̀fẹ́ kan lọ́fẹ́ tó. Àwọn kan bẹ láyé lára ọ̀fẹ́ kan wọn sí láyé kan fẹ́. Ìwọ̀n máa dúpẹ́ fún Ọlọ́run pàṣẹ. A ò fi àwọn wọn náà ṣètò wọn náà dáadáa. Ó bá wọn náà lọ́wọ́ sókè aláàbí ó fẹ́ sùn. Tí Rúkà yàtọ̀ ló là dúpẹ́ fún. Tìpé ìṣọ́lá Rúkà yàtọ̀ ló là dúpẹ́ fún. Ayé àlàbí sọ́ọ̀lì kì í yànjọ. Ó ṣe jẹ́ ọ̀pẹ́ ní máa pa ẹ̀kún Rúkà. Ìdájú náà lọ́wọ́ ìwé lẹ́nu. Jẹ́wọ́ sọ fún ọ̀pọ̀ ìjọba. Àwọn ọmọ ọlọ́run ní ìjọba. Ẹ̀gbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìjọba ọmọ. Yálẹ̀ ìrìnà ìwọ́n tó jẹ́ ọ̀rọ̀ ní ayé bí dákùn. Oníyàwó bọ́lá bá gbogbo ìrọ̀lá. Ẹni tẹ́tẹ́ tẹ́lẹ̀ fún orí ẹ̀rọ ìjọba tẹ́lẹ̀ ló máa sí ìdí ọ̀rọ̀ ìrọ̀lá. Yálẹ̀ ìrìnà ọ̀rọ̀ ní ayé bí dákùn. Oníyàwó bọ́lá bá gbogbo ìrọ̀lá. Ẹni tẹ́tẹ́ tẹ́lẹ̀ fún orí ẹ̀rọ
Ìgbàlódé ọmọ funfun lọ láwọn àwọn yá ojú àkókò mú náírà àwọn yá ọ̀rọ̀ níbi ìjọ ti bá láyé ìjọ ìbẹ̀rẹ̀ tó láyé lọ́rọ̀ bá láyé tó ìbò sọ́dá ayé alábi sọ́ọ̀dì ìrìnsẹ̀ ọ̀pọ̀ láyé tó mọ̀ Yorùbá ń pè é níbẹ̀ báyìí. Àwọn Ìgbò ń pè é níbẹ̀ báyìí. Àwọn Haúsá ń pè é níbẹ̀. Pẹ̀lú àwọn ṣẹ́ kiri ìgbọ̀n múlẹ̀ àgbàtà ọ̀dọ̀ gbogbo wa Nàìjíríà. Gbogbo ọ̀làdé kọ́jọ́. Bí Yorùbá ṣe máa ṣe níbí, wọ́n lè ṣe bẹ́ẹ̀ nínú ọ̀nàmọ́sọ. Ṣòro fi ń bẹ níbẹ̀. Àwọn tọ́ni ìlú wọn jí wá. Wọ́n ti ní structure. Sọ́ọ́bì pètò ìlú wọn láti bẹ̀rẹ̀. Ó lè dé. Kó wá bá bẹ jẹ. Wọ́n ní gbà. Òun tó jẹ́ kí n sọlẹ̀ yìí ni pé ìrọ̀kan ló sọ létí mi wú lábàgàmì àlàbí ẹ̀rọ wọn. Ó lára ayé kí ló dé? Ọjọ́ mọ́ǹdé lábàgàmì àti ẹ̀ máa lọ bí eré. Ọjọ́ Tuesday ìyẹn máa lọ. Ẹ̀tún àlọ́ Wednesday yìí múra o. Ìgbà mi láti Wednesday títí di Sunday back to back.
Òyàlá rẹ̀ ṣé wọ́n ṣe ṣe nìyẹn nínú ọ̀la. Mo ní wàá débẹ̀ o. Mo lè máa débẹ̀ ìwádìí mo fẹ́ràn. Tó o ti rí ọba wá lọ bí iṣẹ́ náà bá kà jí fún àwọn. Torí wọ́n máa gbé ìpínlẹ̀ ìṣe owó lóye ẹlòmí lóṣù ó san $2,000 l'Amẹ́ríkà ẹlòmí $3,000 ló ń san lóṣù ìwọ sọ ètò ẹgbẹ́ ní Nàìjíríà ó dàbí 4.5 $3,000 $2,000 ó yá ká ṣe ní 3 million Nàìjíríà lóṣù kan nìyẹn ló máa wá ráyè àti máa lọ pátí lọ́jọ́ ọmọdé ìyálárí àwọn ayé àti máa lọ pátí lọ́jọ́ ọmọdé ìjẹ́ ìlú àti ojúra pills ipá sí ẹsẹ̀ nínú ọ̀gá wọ́n sọ owó iná lágbàága wọ́n sọ owó ní wọ́n sọ ní káàsì wọn wọ́n tó lè kó sínú mọ́tò ọ̀hún wọ́n tó tún rántí lóore wọ́n tó rántí ẹbí wọ́n tó rántí ara ní Nàìjíríà máa àti bá máa juwó sí. Báwo ló ṣe lọ́dọ̀ pátí? Lọ́jọ́ Mọ́ndé o. Lọ́jọ́ Wẹ́nẹ́sì àlàáfíà àgbàgbà. Báwo rí kò ní ṣẹlẹ̀ nínú ọba bẹ́ẹ̀? Ó ní wíkẹ́. Bóyá Jímọ̀. Bóyá Sátọ̀dé. Sunday kò ṣúọ̀. Ọ̀ṣẹ̀ pàtí lọ́sàn-án Sunday yìí. Rọ́bà lọ bí jẹ́ lọ́jọ́ Monday. Àdìpíkọ́tì kó lórí kan ṣe pàtí níjọ́ Sunday ìlú ọba Kúnlé Lábàkàmì Àlàbí ẹni wọn. Bóyá pàtí ọmọ kékeré. Bóyá ojú ètò ọmọ kékeré ojú ẹ. Táwọn òbí wọn máa mọ́ wọn wá. Bàbá rẹ̀ ní ṣéèlì bíi 7 o'clock lálẹ́ ilé yá. Iṣẹ́ ń bẹ lọ́jọ́ kejì. Ilé ìwé ń bẹ lọ́jọ́ kejì làbàkàbà àti láwọn ọmọ. Wọ́n lè ṣe bá ṣe bí. Bílú ọmọ ọkùnrin àgbàgbà aláàbò rárá. Àwọn náà tá à ń ṣe bá sí lọ́jọ́ Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday. Ìṣègùn òun wa. Adúlá bó ṣe tàbí ẹjí mọ́ra o. Ibi Nàìjíríà kò sí wọlé nìyẹn ọ̀sẹ̀ ẹ̀jí mọ́ra o. Àfi múnú wa dùn ní. Ajíbọ́lá rẹ̀ lórí depression ọ̀yára. Depression ṣáàkì pa wá. Ẹlòmí tó lábẹ́ ní pàtí. Gbogbo wàhálà tó ní akọ́kọ́ tó kú. Agbègbè là agbádùn ara ẹ̀. Ó lè wà ní olórí 9, 10 o'clock lálẹ́. Kò tún wá gbọ́ pé báwo ni wọ́n ṣe sọ lábàgàbà àṣà àṣà ní para àwa Yorùbá ní Nàìjíríà náà ṣe pàtírẹ̀ kì í ṣe fóun wa o Nàìjíríà ló sọ wá níbẹ̀ kì í ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá àṣà 15 years ago 20 years ago àkìlọ̀ pàtírẹ̀ ajímọ̀lá ọ̀gbọ́n ẹ̀ka only weekends à ń ṣe pàtí ní ìlú Nàìjíríà. Àwọn òdàbí lẹ́yìn wọ́n gbogbo ẹ̀ máa tó sẹ́tù. Ọlọ́run á ṣe àánú wa ní Nàìjíríà. Olórí tó máa fẹ́ràn wa tó máa ṣe dáadáa fún wa nílùú yìí. Tá a máa fi débi àfẹ́ Promise Land tí gbogbo ẹ̀ máa ń jọra wọn Kúnlé Lábàkàmì Àlàbí ẹ̀rín lọ́wọ́. Ọlọ́run á dárí ẹ̀ sí wàhálà Lábàkàmì Àlàbí ẹ̀rín. Gradually, ládé mi tá a dé yìí. Báwo la ṣe débi àwọn ayé ó Lábàkàmì àsìkò yẹn nìkan náà? Kò sẹ́ tó lè sọ. Ló bá tó wà dá, a ò lè sọ. Gradually, ló máa dá Lábàkàmì àsìkò ìṣèjọba náà. Kò dẹ̀ sí máa jí ṣáà nínú bọ́ọ̀lù t-shirts. Aláàbòrá. Ẹni bá wà tó ṣe díẹ̀díẹ̀, òun tó ti bàjẹ́. Ní 30-40 years ago, ó wá dé rẹ̀, ṣọdún méjì mẹ́ta ló lẹ́bi tó ṣe.
ẹjẹ́ fún ọ̀la ẹ̀ náà ní. Kálẹ̀ wọ́n ṣàdúrà fún ilé ọ̀gbà kan ìgbà wọ́n ṣe mọ́ dúdú. Very soon. Ìgbàgbọ́ bẹ̀ fún mi yíra, ọmọdé àwọn ronú bẹ́ẹ̀. Tùránkẹ́lì làwọn máa pass message. Káà máa sọ báwọn tí wọ́n máa sọ. Káà máa fún ọ ní òkú. Òkú tó dẹ̀ máa ṣẹlẹ̀ ní máa sọ. Ìṣe pé àgbọ̀nbẹ́nu sọ, àwọn náà máa gbàdúrà. Orí àwọn ọ̀gbẹ́ tó bá tún dáa ju báyìí. Àwọn náà a máa jẹ́ pẹ̀lú nílẹ̀ bàgàmì àlàbí ẹran lọ́dà ọ̀yà entertainment industry o lóde Nàìjíríà fún o. lọ́dà ọ̀yà entertainment industry o lóde Nàìjíríà fún o. àìmọ̀ oríṣiríṣi nǹkan tó fẹ́ lábẹ́ entertainment. Entertainment industry lóde Nàìjíríà fún o. Wúrọ̀ ìyíwá. Láṣẹ gbàdúrà pé entertainment industry yìí ò ní bá jẹ́ o. Orúkọ bá collapse. Nàìjíríà ti jẹ́ ìfìlà nìyẹn. Orúkọ bá collapse. Nàìjíríà ti jẹ́ ìfìlà nìyẹn. Láṣẹ máa ń gbàdúrà pé o entertainment industry o. Tó ní bá jẹ́ òkú ilé àwọn máa tán, aláàbí máa ń.